Òjó Òjó làṣẹ ètò múlẹ̀. Mi mọ̀ pé ọ̀rọ̀ inú ẹ̀ ju ṣèjò lọ. Abẹ́rẹ́ agúnwọ̀n o. Agúnwọ̀n ṣọ̀kì agúnwọ̀n. Àwọn ọ̀tá rẹ̀. Abẹ́rẹ́ agúnwọ̀n ṣọ̀kì ṣọ̀kì. Sinimá titun abẹ́rẹ́. Ogúnwọ̀n ṣọ̀kì ṣọ̀kì. Ọ̀làsíkò ló gbé jáde. Ó jáde wìtìwìtì ló ń tà. Ó jáde. Bẹ́ẹ̀ni o, ó ti jáde wìtìwìtì ló ń tà. Abẹ́rẹ́ tó ń gún gbogbo wọn yíkáyíká. Abẹ́rẹ́ tó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tán. Abẹ́rẹ́ di rárá abẹ́rẹ́ rà. Ìṣújú ni ọdún olóko rà abracadabra. The more you look, the less you see. Power tó sùn lélẹ̀ abẹ́rẹ́ ni. Agbára ju agbára lọ ẹgbà bẹ́ẹ̀. Ẹ sọ fún mi bọ́ọ̀sì kó má dán wò. Wọ́n kì í gbá ṣọṣọ lójú. Òjó lóró náà múgi. Òjó làṣẹ ètò múlẹ̀. Sẹ́mi lẹ fẹ́ mu, ìyẹ́lẹ̀ mọ̀ wò, ẹ̀ lẹ́yẹ rí. Abẹ́rẹ́ lélẹ̀ ò ń gún yàn. O kò aṣá òkè ń balẹ̀ kó sọ́wọ́. Sinimá ti tún abẹ́rẹ́. Crime story tó kọjá bẹ́ẹ̀. Ọláyínká Abíọ́yè Sẹ́ńpẹ́ ló produce ẹ̀. Bùkọ́lá Adéníyì Mr Creativity ló direct ẹ̀. Starring Délé Odùlẹ̀. Bímbọ́ọ̀sì. Àfíìsì Ẹniọlá. Péjú Ògúnmọ́lá. Kẹ́fì Ìkẹ́dùbà. Adarúpọ̀kọ̀. Dàdà Ọlásùnkànmí. Ọláyínká Abíọ́yè Sẹ́ńpẹ́. Yọ̀mí Ọlọ́run lọ́láyé. Bọ́bọ́ bíi John Odika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ti tún abẹ́rẹ́. Subtitled in English. Ó ti jáde báyìí sórí VCD nìkan. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6. Movie City. Ami Arena Shopping Complex. Bọ́ládé Oṣòdì Lagos. Headmaster Films Nigeria Limited. Nuretu Films Nigeria Limited. Àti Film International Limited ní Arena Shopping Complex. Bọ́ládé Oṣòdì ló ń distribute ẹ̀. Sinimá ti tún abẹ́rẹ́. Action packed movie ni láti bẹ̀rẹ̀ dọ́pin. Ó kọjá àfẹnuròyìn ó ti jáde. Grab your copy now.